iṣẹ́ téèyàn ẹ rí i pé bẹ́lẹ̀ èèyàn bá ṣe apàrùn rèé apàgùn rèé apẹ̀ ìdì rèé ọba rẹ̀ rèé nígbà tó o bá kárùn tó o sì kó èèmọ́ tó o sì kó wàhálà kí ló ń wá pàrùn sí. ẹlòmíì ti lo apàrùn ó ti lo antibiotics débi wípé ẹ̀yà ara rẹ̀ tiẹ̀ ti ń sọ sẹ́lẹ̀ ṣùgbọ́n téèyàn bá ti ní ohun tí ò ní jí o ṣe èsì fara kéèmọ́ obìnrin tiẹ̀ látọ̀sílá ni obìnrin ní gonorrhea ni golokákò ni golonàyìn ni gbogbo ìran àrùn lára obìnrin mo búra pẹ̀lú kọlọ́hún sórí kódà kéèyàn ó ní HIV kó ní infection tó o bá ti ní iṣẹ́ yìí láa mo búra pẹ̀lú kọlọ́hún ìwọ lọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ọ̀rẹ́ ìní ọmọ prevent ara rẹ o mọ́ sì mí gbọ́ o mi ò ní ọmọ ṣe kíni ṣùgbọ́n ẹ̀yẹn tiẹ̀ wá ṣe lọ́jọ́ míì láwọn ọkùnrin tí kíní rọ́bà dáàbòbò yẹn tí ó yọ àbí tí ó já tá a sì wò pé kò sí míì ńlẹ̀ kò sọ́nà àbáyọ ṣùgbọ́n tó bá tiẹ̀ wá já gan-an tó sì wà lórí eré tó wà lórí adùnmọ́dẹ́ẹ̀kẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo ọ̀ràn àrùn tí bá ń bẹ lára rẹ̀ kò ní kàn ọ́ fọ́kànmọ́dé ẹ̀bẹ́ni kí bàbá Fágbóró ní a máa prevent ara wa mọ́ ni o prevent ara rẹ o prevent ara rẹ tó o bá ti níṣẹ́ yìí la ọlọ́run gbọ́ o ò ní kárùn kankan mo fọlọ́n bẹ̀wẹ́ dákẹ́ bá ń ṣe àṣẹ yìí gan nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ń tiẹ̀ ń fara kó àrùn tí ọ̀mọ̀dí ẹlòmíì nípa àbálòpọ̀ ó ti kárùn tí ọ̀mọ̀dí kí wá ní ó ṣèdènà rẹ̀ kí ni ó wàá jẹ́ kọ́lọ́hún ó kó èèyàn yọ lọ́wọ́ ewu ayé burúkú lọ́wọ́ ewu àìsàn burúkú béèyàn bá níwé eléyìí la ó ti ní ń tọ́ dáa la sórí tó bá ní fínítàdì ẹ̀ tó kó èèmọ́ bọ̀ báyìí ni wọ́n máa lọ ọ́ lọ re ọ́ bọ̀ re sórí téèyàn bá ní adìẹ lọ kó èèmọ́ ẹ̀gún kan ni kò wá sí bí adìẹ ṣe lè wà láàrin èèmọ́ tó kò ní kọ́ lára bẹ́ẹ̀ gẹ́gẹ́ níṣẹ́ yìí rí kò sí bó ṣe lè kó wà láàrin àjàgà ayé láàrin àjàgà ìṣàn iṣẹ́ bàbá mi Edward ní kọ́nà máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi ṣe rí kí lọ́ lọ wá tó yẹ ṣiṣẹ́ yìí ntọ́ lọ wá ọ̀pọ̀ ẹ̀yìn lásán náà lọ wá ẹ̀yìn òróró òun ni this is our local health ṣé wá rí àwọn tá a bá wá láǹfààní tó bá jẹ́ wípé ìlú ọba la wà tá a wá rí local health a wá lè lo ẹ̀yìn àgíríkì tọ̀hún yóò ṣiṣẹ́ ṣùgbọ́n èyí tó dá mi lójú jù òun ni kó o lo ẹ̀yìn ìbílẹ̀ tiwantiwa o lè ní abọ́ fọṣẹ ránṣẹ́ bàbá ẹ bá ń fi ẹyin kan sínú ọṣẹ yẹn tó bá fi ẹyin sínú ọṣẹ kò ní fọ́ mẹ́jẹ̀ mọ́lẹ̀ tán jù mọ́lẹ̀ tán ṣe bá kò ní fọ́ yóò lọ dọ́hùn tó bá tiẹ̀ wá wò pé ok yọ̀dà ẹ jẹ́ kí n tiẹ̀ lo local egg tọ̀hún náà yóò ṣiṣẹ́ ṣùgbọ́n èyí tó dá mi lójú jù tí mo lè fògùn ẹ̀ gbárí délùú ọba tí mo lè fògùn ẹ̀ búra òun ni kó lọ wá local egg tiwantiwa yìí ẹ̀yìn adìẹ òróró tó mọ́ ògùn dé sórí tó o bá ti jẹ́ iṣẹ́ yìí mo mọ̀ pé ọjọ́ tí Ọlọ́run bá kó ọyọ́ nú ewu àìsàn kan bóyájọ́ náà lọ́ọ́ mọ̀ rántí pé bàbá Fágbẹ́rú ló sì ní ṣiṣẹ́ yìí o bóyájọ́ náà lọ́ọ́ tún máa ṣàdúrà fún mi yàtọ̀ ẹ̀mọ́gbàgbọ́ ṣe Edward láti ẹ̀ tó produce ẹ̀tàn lé ní 50,000 ni ọṣẹ Edward ní bóyá rí bá ti produce ní ìbàdí ìbàdí tọ̀tọ̀ lájọ́ mẹ́rin ní ìṣó ti tán àwọn èèyàn ń bò nítorí pé wọ́n mọ̀ wípé ọṣẹ tí ń yọ̀yàn kú òun àjàgà ayé ni ebi ń pààyàn ni gbogbo ẹ̀dojúrú kò tiẹ̀ wá rí kankan ṣe mọ́ wọ́n tiẹ̀ tí wọ́n tiẹ̀ dídógbè jẹ́ lára tiẹ̀ ìwọ́n tiẹ̀ tí lògùn òòrọ̀ náà báyọ gbogbo ẹ̀ ò yí ọmọ gbogbo ẹ̀ dàrú mọ́ lọ́wọ́
o wá tí rówó tèèṣe oògùn ńlá rọṣẹ Edward 50,000 ni orúkọ bàbá mi ni mo fi sọ Edward soap ni oṣẹ rẹ̀ ni ọṣẹ ìtajà ń bẹ ìwọ tó ń tajà wà lọ ń jòkó sọ́jà ìbẹnu lé ìmọ̀mọ̀ gbẹ̀yìn jáde ni 50,000 lòun náà ọṣẹ àwọn àgbàlagbà wọ́n ń dà mí láàmú wọ́n ń dí mi lọ́wọ́ wọn ò jẹ́ rọ́nà lọ gbogbo òye mi mọ̀ ọṣẹ àwọn àgbàlagbà náà ń bẹ 50,000 ni pábánbárí rẹ̀ ọṣẹ ajé 500,000 mo fẹ́ lánu tó bá ra ọṣẹ ajé tó lọ́n bá lọ bọ́ láàmú ó lóò tí ẹ̀ fẹ́ wí ọṣẹ míì mọ́ nítorí pé ọṣẹ tí máa ń yọ̀yàn kú ònú òṣì tí máa ń fi yàn nú ọrọ̀ ni tí ó sì ní nǹkan èèyàn tí ó sì ní bọ̀lá rẹ jẹ́ tí ó sì ní pọ̀lá rẹ lá bó láwà lóṣẹ́ yìí ó sórí tó bá ti wá ẹyin tó mọ́ dandan kọ́ ní sáàsùn it's not under must pé o lò ló lè lo local port tiwantiwa dandan kọ́ lọ wá bó ṣe kẹ́tù lọ́rọ̀ ọlọ́run tó lè lò bó dẹ̀ ṣe fry pan lọ́rọ̀ ọlọ́run tó lè lò bó ṣe small pot tí ó jù báyìí lọ lọ́rọ̀ ọlọ́run tó lè lò kò sí tó lò tí ò lọ lórí iṣẹ́ yìí kí ló kù tó lọ wá ìtọ̀ dájí sórí ìtọ̀ tó bá ti jítọ̀ nígbà tó ò tí sọ̀rọ̀ sí ìyàn ni o sórí o lè ti prepare bóyá ragolish water kan ẹfà water kan bóyá oorun tó kọ́kọ́ sùn tó fi jí láago mẹ́ta òru àbá aago méjì òru oorun àkọ́kọ́ sùn tó oorun tí èèyàn máa ń sùn ti máa wọ̀nyàn lára òun náà ni ẹni ìdájí ti bẹ̀rẹ̀ látago mẹ́ta mẹ́rin lọ oorun tó bá ti wá sùn tó jí láago méjì tó jí láago mẹ́ta bọ́dẹ̀ jẹ́ aago mẹ́rin ìdájí nìwọ jí bó ti aago márùn-ún nìwọ jí ṣùgbọ́n o mọ̀ pé o ti sùn o wá jí láì tí sọ̀rọ̀ síyàn ìsọkùnrin ni ìsọbìnrin ni wá lọ wá ike regulish water kan sórí tó bá tọ̀ tán ò lè sọ̀rọ̀ síyàn o lè ṣe ńgbà tílẹ̀ bá mọ́ o kódà o lè ṣe lọ́wọ́ ọ̀sán ṣùgbọ́n ìtọ̀hún nìkan ni tọ́tọ̀ ká níbi tó ti rọrùn ká lè tọ̀ síbì kan ni àbá gbé tọ̀ sórí afẹ́fẹ́ ṣùgbọ́n ṣé wàá dàbẹ̀ pé àwa fẹ́ ní síkírìtì kankan mọ́ ni a wà lọ wá ìtọ̀ dájí tá a tọ̀ á gbé sínú pọ́ọ̀tù tó bá jẹ́ local port báyìí ọlọ a wà gbé pọ́ọ̀tù yẹn kaná ògùn dé omi ìtọ̀ tọ̀ láàárọ̀ tó ò tí sọ̀rọ̀ sí yẹn ló fi ṣe ẹyin ìbílẹ̀ jẹ ṣé wá rí bó ṣe jẹ́rẹ̀ ó jẹ́ kómi yẹn ó gbẹmọ́ la bí ó sì gbẹmọ́ la déédéé kẹ́yìn yẹn ó ṣàti jiná ṣé wá rí in tó tún wá ní tó bá ti ṣetán ọ̀ wá ní bó èpo ẹyin rẹ̀ o ẹlòmíì lè bàbá sáàbò ni wọ́n tún pè mí lórí yìí nítorí pé ìbéèrè tẹ́lòmíì a máa béèrè ńjọ́ mi a máa dàbí ìgbà pé tó bá jẹ́ pé ìwọ náà bá kàǹtì bàbá rẹ̀ ńlé tó ò tiẹ̀ jòkó kọ́ tó ò ní mọ bó ṣe ṣe ọ wá ṣe ẹyin yẹn tó bá wá ṣe ẹyin yẹn tán tó rí pé ó jiná ọ wá jẹ o lè jẹ láàárọ̀ o lè jẹ lọ́sàn-án o lè jẹ lálẹ́ sórí tómi ìtọ̀ tó fi ṣéhùn bá tún kù mú gẹ́ kan sí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé ìtọ̀ gangan apààrùn ni à ń bọ̀ wá bẹ̀ ètò kan ni ìtọ̀ dájí ló fi ṣe ẹyin kan jẹ ẹyin òróró kan jẹ ògùn bá dé sórí gbogbo bọ́pin bá ti nílá kò ní kárùn bóbìnrin nílá kò ní kárùn tó bá jẹ́ pé àrùn ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ o yóò mọ̀ bá yí ni o yóò lo nǹkan tí àrùn ti ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ ó fi lọ ni o ẹlòmíì lè mọ̀ pé bàbá ṣé tá a bá ti wá lélẹ̀ gbogbo àrùn tí ń bẹ lára wa ó kú o ìyìn tí bá ń bẹ lára rẹ̀ ni o tírìtì kó o tó lò ó tó o bá ti lò ó gbogbo ọ̀ràn àrùn tí bá ń bẹ lára ọkùnrin míì kò ní dà sí wọ obìnrin la gbogbo ọ̀ràn àrùn tí bá ń bẹ lára obìnrin míì kò ní dà sí wọ ọkùnrin la fínítàdì ẹ̀ tó kó ìmọ̀ bọ̀ lọ́mọ bọ̀ ara ń táwọn bàbá wa fi du ẹ̀mí nìí iṣẹ́ agbára leléyìí iṣẹ́ agbára leléyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyàtọ̀ nù iṣẹ́ agbára àtòògùn òògùn agbára ń bẹ òògùn lásán ń bẹ now ṣe rí ìyẹn ṣe ní tàbá ní ká máa sọ̀rọ̀ nípa òògùn agbára ẹlòmíì ọmọ ìyàtọ̀ nípa òògùn agbára àtòògùn àjẹun ara àwọn agbára àjẹ́ ara àwọn bàbá wa rèé sórí tó bá ti nílá kìí bàjẹ́
ìyẹn ò ní ọmọ jẹyìn àbọ̀ ẹlòmíì tún lè gbé fóònù ní ìsìn bàbá ṣé ta bá ti lo ṣẹ́ lẹ́yìn yẹn tá a fìtọ̀ dájí ṣe yẹn ṣáà lè jẹyìn àbọ̀ bàbá ṣé àwa jẹyìn yẹn tèpótèpó ní ọjọ́ tèpótèpó ní o lè jẹ́ òtútù kó o tó jẹ́ o lè jẹ́ gbígbóná kò sí bó o ṣe jẹ́ tí ò lọ mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run o ò ní jẹ iṣẹ́ yìí kọ́ wá tó kárùn mọ́ finitadi ẹ̀ tó kó èèmọ́ bọ̀ ni wọ́n lọ tó bá ń gbọ́ gọ̀lọ̀ ní mọ́ lọ gọ̀lọ̀ ní mọ́ bọ̀ gbólóhùn iṣẹ́ kan nu eléyìí ẹ̀ṣẹ̀ bọ fìtọ̀ rẹ so fìtọ̀ dájì rẹ ṣe ẹyin kọ́ jẹ́ tó bá gba kó o tún mu gẹ̀ẹ́kan sí i nínú ìtọ̀ tó fi ṣe tó kù yẹn mú sí i ọlọ́run sórí tó bá tiẹ̀ jóbìnrin ni tó bá jẹ́ pé n tí ó pa á lára ni ọlọ́run okó ọkùnrin tó fẹ́ sùn mọ́ òun okó rẹ̀ lè mọ́ lè lásìkò yẹn tó bá jẹ́ pé n tó lè fẹ́ pa á lára pé àbí bóyá ẹni yẹn náà níṣẹ́ kan lára àbí nǹkan tó tiẹ̀ lè fẹ́ ṣèpa lára fóbìnrin okó ọkùnrin yẹn lè mọ́ lè tó bá dọ́dọ̀ rẹ̀ mọ́ karùn-ún lélẹ́yìí yọmínú ọ̀fìn lélẹ́yìí yọmínú àgbákò lélẹ́yìí ẹ ṣí eléyìí ẹjọ́ parí ayé kọ́ kárí oko ẹ ṣí àrẹ lọ́dọ̀ àwọn òyìnbó ẹ ṣí àrẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́yàmí káwọn náà lè mọ̀ pé Yorùbá jogún tọ́pọ̀ mo wá jogún oṣólẹ̀ lóríṣiríṣi àwọn ṣẹ́ńbẹ́ téèyàn fi là títí tí ò ní nǹkan èèyàn tí ò sì ní pọ̀ lẹ́yìn la àwọn ìyáláyà oṣólẹ̀ àwọn oṣólẹ̀ tíyàn fi àwọn oṣólẹ̀ kàǹkà mo ń sọ̀rọ̀ fẹ́nìkan lẹ́ẹ̀kan mo ní ǹjọ́ mọ̀ wípé iṣẹ́ kan ní jẹ́ ààrẹ àgbáyé ẹni kí ní jẹ́ ààrẹ àgbáyé mo lóògùn ni mo ní ìlú 16 láti máa ń jó ìlú 16 iṣẹ́ àwọn àgbàlagbà ni sọ wá ní wúṣẹ́ yìí kò sí ìlú tó ọba ti dé tó ọba ti sọ̀kalẹ̀ mẹ́ báyìí tó ń fẹsẹ̀ lélẹ̀ lù tó mú mi wọn ó sì máa ṣèdè wọn àwọn àgbàlagbà àfáà kan ti lórí ìdákò èèyàn ìdákò èèyàn kò sí ìlú tí wọ́n dé tẹ́ bá ti di pé wọ́n ti ń bu mí mẹ́ báyìí wọ́n ń ṣàlù àlábà wọ́n sì máa ṣèdè wọn nítorí pé omi ibẹ̀ ti kàn wọ́n lẹ́nu iṣẹ́ wọn ni iṣẹ́ ààrẹ àgbáyé ibi tí iṣẹ́ yẹn wá lè sí ni wípé tó o bá ti ń lo iṣẹ́ yìí wọn ò gbọ́dọ̀ jí ọ ẹlòmíràn mọ ìjìnlẹ̀ iṣẹ́ yẹn ṣùgbọ́n èmi jogún ẹ̀ lọ bàbá mi kọ́ mi pé ṣùgbọ́n o kèé ṣiṣẹ́ tó máa dé ṣe o ẹni tí ó sì ti gbọ́dọ̀ jẹ́ ẹni tó bọ́ra síbi 70 80 tó sì ti kọ́lé tó ní security tí ó sì ti ní ìkìlọ̀ pé òye jí bàbá torí pé àsìkò tóun bá ti sùn yẹn gbogbo àgbáyé ni ó ti máa ṣèpàdé káàkiri ẹ láìkẹ́ ṣíà nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ẹ má gbàgbé pé Ìlọrin ni mo wà lágbo wa anyway àtẹ bá ti dé Ìlọrin ẹ sọ fọlọ́kọ̀ pé last bus stop lẹ́ ń lọ tẹ́tẹ́ bá ti dé ń dúró last bus stop yẹn ẹ wá gbọ́kadà níbi tọ́lọ́kọ̀ bá ti sọ yìí pé ẹ ń lọ sí ilé epo Ibrolac lágbo ọba tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba ẹ bèrè junction Olú guest house bí òpónà méjì sí ilé epo yẹn ni ẹ rí sáńbọ́ọ̀dù mi bẹ́ẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéonábà Medicine Limited fọgànáísà kan náà wà ní junction Olú guest house yẹn orúkọ fọgá yẹn Alhaji Hasan Ọmọdé lọ́dọ̀ fọgá abẹ́nibọ̀ ìjẹ́ bá lóríta yẹn ẹ̀yìn sáà ti bèrè ilé Ifágbéonábà ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àní dààmú ọkàn wọ́n balẹ̀ àáròwó gbogbo ẹ̀yin fáǹsì mi ọ̀nà yẹn ọ̀la o ẹ bá mi subscribe sórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbéonábà Medicine Limited àwọn àkóónú kankan tó ń bẹ́ẹ̀ tó kíra tẹ̀lé mọ́ tí ìbá pàdé lórí péjì yìí ẹ subscribe sórí YouTube yẹn àní dààmú ọkàn wọ́n balẹ̀ ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment ẹ jíṣẹ́ yìí ó lọ gan gbogbo wa àníforílùgbàdì ayé o àníforílùgbà àìsàn tá a mọ̀ dí àìsàn burúkú ò ní kọlù wá prevention is better than cure ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.